olórí burúkú ni. Wèrè wo ni mi. Apostle we hear of this. Àti ẹ̀mọ́ fún. Wọ́n ṣe máa ń ṣe bí àrèjẹ. Jésù. Máa bàyọ̀ olórí ẹ̀ burú. Àti àṣìírè ẹ káàbọ̀ ẹ kú nìyà ẹ kú nìyà. Nínú ṣọ́ọ̀ṣì náà. Fúnkẹ́. Ẹ ti fi respect ṣe sọ pé màmá àṣìírè. Tẹ̀sí rò mọ́ mo Wèrè wá dànù ní ní Adébọ̀bọ̀ ọ̀dọ́. ni mí náà kí ló ń ṣe. Ilé ẹ pẹ̀lẹ́ Adétàbọ̀ ni. Jésù. Mama ṣe rẹ mọ́ bínú tẹ́sí gèlè bí tọmọ olókùn. Will you keep quiet? Kí ni mo ń ṣe gbogbo ilé ìgbà yìí? Tí orí tí wọ́n tó bu plenty mi tó bu kan. Mi láìkì rẹ̀ mi láìkì dáadáa. Ẹ má bá mi sòsì. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ilẹ̀ tí ìran yín ti ń jẹ láti ìjọ ìtẹ́ ẹ̀sán owó rẹ̀ kò la wá gbà lọ́wọ́ yín. Ilẹ̀ wèrè wo lẹ́ni ilẹ̀ wèrè. Will you keep quiet? Mi kàn láì lọ. Ayé mi tèmi. Panu ẹ mọ́ olóbùkún ṣẹlẹ̀ ya mọ́ mi. Jésù. Kọ́kọ́rọ́ prison. Ológun bó ṣe rí. Á fi ọlọ́pàá fi kó yín. Sọ́jà ń dádì mi kẹgbẹ́nu burúkú sọ́jà tó máa ṣe bí kíní. Tẹ́sẹ̀ ní ọ̀dà àdábí family house Ẹ wáyé. pariwo sẹ́kọ̀ọ́. Bọ́ ọlọ́pàá lọ pé ọlọ́pàá. Kò sí wàhálà. Tẹ́lẹ̀ ya wèrè ni. Wèrè yẹn máa rí lẹ́nu. Ó rí fíìmù wò. Ilé torí kí gbẹ bíbí. Tẹ dání àwa lọ́nà lákùn. Wetin happen? Ẹ sà. Yes sir. Wetin happen? Wetin happen? Ẹ ṣeun ẹsẹ rí olórí burúkú ìyá kan wà ńbẹ̀ o. Fúnkẹ́. A fẹ́ dalẹ̀ nu ni o. Ló bá lóun ò ní sanwó lẹ̀. Kò ní sanwó lẹ̀ báwo? Ó bá níwájú ilé rẹ̀ gan-an dáadáa lórí bí family house wa níbàdàn. Kò ní Ó sanwó lóun ò lẹ̀. ní sanwó lẹ̀. Kí ni kí wá ṣe fún ẹ? Ẹ fẹ́ kẹ́ bá wa gbé náà ni. Kí n bá yín gbé. Tí bá fẹ́ bá gbé. Wàá fún mi nǹkan náà wá. Sá ẹ sọ̀rọ̀ sókè. Wàá fún mi lówó. Ṣé o fẹ́ nu kí n bá? Ìwà ní nǹkan kan ṣé máa ń gba transfer. Transfer. Ó yá. Sọ́ọ̀mà sókù sọ́ọ̀mà màrá ó ní kí wá ṣiṣẹ́ ọ̀fẹ́ aláyé sọ́ọ̀mà màrá ṣe. Àwọn bí náà. Wait. Landlord yẹn Fúnkẹ́. Which house you wan arrest? Abalawa la kaswa. Na this house. You wan arrest my house? Jésù. For waiting. No, just tell me I dey hear you for waiting. Oh, ẹ̀yin ni landlord. Wait my house do you when you wan arrest am? Kí ló ṣe fún ẹ? Yọ ilẹ̀. It's me. Ṣé na police officer go carry am? No be you go carry am? Also me o. The man. Where about the money? Which money? We give you. Ọ̀gá mo ṣe That transfer. one na for waka na. I waka. Waka. Waka for where? Who I go arrest? Ṣé na we or na you? Me, I no know. You Be no like know. say na the two of you I go arrest. Fúnkẹ́. Ìjọba no dey arrest ìjọba. Look at you. Na today. It's finished.